Ọ̀tọ̀jú sún mi kò yé mi mọ́ o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ọ̀tọ̀jú sún mi kò yé mi mọ́. Ẹ̀yin àgbààgbà ẹ dákun ẹ jókòó àpérò ẹja ronú níbo níyí lọ́gán. Ọ̀tọ̀jú sún mi kò yé mi mọ́ o. Ìṣẹ̀lẹ̀ ńlá tó ti lórílẹ̀-èdè yìí kọjá lélẹ́rí wo. Bóyá Olúwa ní bínú ni kò sẹ́ni tó lé o. Àmọye èèyàn tí ọmọ bí ẹ̀ṣẹ̀ tí wọ́n wà o, a máa ń pínyà nínú ewu ìyà. Ọ̀tọ̀jú sún mi kò yé mi máa ń lọ́mọdé ń pariwo làgbà ń pariwo lóde lẹ́yìn o. Tọ́lórí tọ́lẹ́bù yìí ẹ̀jájọ́ ṣàgbéra ẹ̀jájọ́ kọ́ àwa lọ́gbọ́n. Kò tẹ́ wa lọ́rùn. Kò tẹ́ wa lọ́rùn. Kò tẹ́ wa lọ́rùn. Kò tẹ́ wa lọ́rùn. Àjàgà yìí lè lálejò sẹ́. Kò tẹ́ wa lọ́rùn. Kò tẹ́ wa lọ́rùn. Kò tẹ́ wa lọ́rùn. Kò tẹ́ wa lọ́rùn rárá. Kò tẹ́ wa lọ́rùn. Kò tẹ́ wa lọ́rùn. Ọmọdé wí àgbà ń parí. Àjàgà yìí lè lálejò sẹ́. Kò tẹ́ wa lọ́rùn. Orí àṣàjà pàǹlà kọ́kọ́ gbọ́lá kọ́kọ́. Ọmọdé ń jàpá àgbà ń jàpá. Eré lákọ́ pé àwàdà lákọ́ ká fún lọ́jọ́ ìjọ́sí o. Àṣé kése láti o kàṣàkàṣà bọ̀ lẹ́yìn tí jẹ́ àmà kése. Ṣebí Fúlàní ní kankan jí wàá gbé lóko lọ́jọ́ ìjọ́sí o àfúrá ni. Bí mọ́jà sọ́lá máa pariwo wípé nkílódé o. Gbogbo ayé wọ ìpè o, àìníjọ́ kàwé ń pariwo. Èèyàn tí lọ́rẹ́ olówó tí wọn ò níyì láwùjọ ń pariwo. Àṣẹlẹ́dùn mọ̀rẹ̀ ló tá ń dìde ìdè lọ́jọ́ ọjọ́sí. Wípé kọ́ wọn tí gbogbo wa nídìí kákàǹkà àwọn ìkókun tí ilé òwà òwúra ni. Wọ́n ṣagbára pọ̀, wọ́n sọ̀mọ̀ pọ̀, wọ́n sòye pọ̀. Lórí ìpàdé àsọlá lọ́jọ́ ọjọ́sí. Kọ́ńkọ́njà mele kálukú ṣe tiẹ̀. Gbogbo wọn bá wọn mọ́jà sọ́lá ní àníkó. Orí òjòjò yín dé àrójòjò yẹ òjòjò yín dé àrójòjò lé olóògbòjò yín dé apọn kékeré bí ẹni pọnmọ́. Ọmọ ṣáàjò mo fẹ́ fà sáré fọdẹ ṣàkàrè. Èmi lọmọ rẹ pa mí ọmọ rẹ là mí ọmọ rẹ kan ní gbégbá ewì lájà àti bàbá wọn ni mo sáré ní pẹpẹ. Ìwà bùjó mi lójú ọmọ òṣólógún ọmọ afalẹ́warí ọmọ afòwúrọ̀ wá gbòǹgbò. Àkànbí èmi lọ máa fọ̀sán wárí òkìtìgbó. Ọmọọba àrólé ọba kan nílé arúgbó ló bá nílé àbètí lábẹ́lábẹ́ lábẹ́ aṣọ. Àkànbí ẹ̀ka alẹ́ ẹ̀ka àtàárọ̀ orí Àkànbí mò ń bọ̀. Plus on the mix. Ọmọdé ẹ̀mọ́ máa ń bá sẹ́rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ tẹ́wà lọ́rùn ní gbogbo ọmọ òdùá wí. Orí Àkànbí eré bí ọmọ yẹkóyẹkó. Sunday Igboho ẹ̀gọ́ pé ń kóyìn mọ́nu. Nigeria is once a nation. Tẹ́lẹ̀ rí. Nigeria is my country where my parents were born. Nigeria was once a place and joy and pleasure. Nigeria was once the giant of Africa. Nigeria was one of the nations people pray for. Nigeria, your children are crying in poverty cycle. Nigeria is where my parents were born in the place of joy and pleasure. Nigeria was once the giant of Africa.
A nation with so much resources. We have good seasons. We have good flesh. We have good culture. We have good ethnicities. We have good tribes. But full with bad leaders. They did things with impunity to our children. Nigeria has come to a nation whereby you can't sleep with one eye and open the other eye. Nigeria, the judiciary system is no more functional. Nigeria is being die. People are running helter-skelter to a better nation to seek for a better life. Nigeria has come to a deadly trap whereby no one is able to show is from this country. Our doctors and nurses are going for a better things and going to other nations. We have hospitals without no electricity. We have roads with deadly traps. Nothing is functional. All the acts of government are doing things with impunity to our children. No one is able to eat 3 square meals a day. No one is buoyant to say I'm contented. Nobody is here to say I'm comfortable in my own with full electricity. There's no any social amenities. No good roads, no shelter, no security, no good water, no good schools. The judiciary system is no more functional. Are we still open to build on this nation? Can anyone tell me, is Nigeria working for you? Is Nigeria working for you and how? What are the benefits you are getting from the government? What are the advantages you are getting from the federal government? As a nation, what are the advantages you are receiving from the government? Nothing is here to show all about. When you go to the hospitals, there is no doctors to treat you. A nation with so many resources. A nation who have goats, diamonds, a lot of mineral resources uncountable. We have petrol, we have diesels. We have many valuable things. But it's no more functional. Orílẹ̀-èdè yìí ó sì ń pààyàn lẹ́kún. Orílẹ̀-èdè yìí ọmọ ẹlẹ́ran sì ń jẹ gungun. Orílẹ̀-èdè yìí ọmọ aláṣọ ń wèkísà. Orílẹ̀-èdè yìí Koko jabele kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo olórílẹ̀-èdè yìí wọ́n kò dodo ọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́. Ayé ìjẹkújẹ ó jàrábà gbogbo wọn pátá korongodo. Àwọn ọ̀dájú olórí wọ̀nyí
wọ́n kọ ìtì ikún sọ̀rọ̀ gbogbo aráàlú àwọn ọ̀dájú olórí ò gbọ́ kìlọ̀ aráàlú mọ̀ wọn gbọ́ pé aráàlú mọ̀ ayédáyé kókó jábílẹ̀ oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ dákun sọ fún mi èèyàn mélòó ló jẹ rẹ̀ ń pẹ̀ mẹ́ta nígbà táwọn kéékèèké aago 8 sáago 9 la jẹun àárọ̀ bá a bá ti ń gbọ́rọ̀ aago 2 a ti mọ̀ pé oúnjẹ ọ̀sán tó bó bá ti ń di ọwọ́ aago 7 sáago 8 dandan ni kí wọ́n fún wa lóúnjẹ alẹ́ mélòó nù wa ló ń jẹun àárọ̀ láago 9 mọ́ ó di ọwọ́ aago 12 tá a bá ti jẹ́ láago 12 ìyókù tún da lẹ́gbẹ̀rẹ́ mélòó nù wa la lè sọ wípé iṣẹ́ tá à ń ṣe tó wá jẹ níbi pàṣẹ kalẹ̀ lójú alẹ́ ìwọ̀nba tá à ń ṣe ní ìsìn kò tó wá jẹ níbi pé a rí kankan fílẹ̀ lójú alẹ́ ìwọ tó wà ní level 15 kí nìkan tó orí dè mọ́lẹ̀ tó ò bá kówó jẹ owó oṣù ò tó ná mọ́ kí nìkan tá a lè rí tọ́ka sí ní gbòógì wípé láti ọmọ 40 ọdún báyìí nǹkan báyìí ni mo rí dì mọ́lẹ̀ tí wọ́n fi lọ́jọ́ alẹ́ mi ṣebí tí owó oṣù tó ń gbà ò tí tó jẹ àdàbọ̀ ọjọ́ alẹ́ ò sí mọ́ kò sí nǹkan kan tẹ́nìkan kan rí dè mọ́lẹ̀ wípé bó bá dọjọ́ alẹ́ ni wọ́n ò rí nǹkan jẹ débi pé ohun tá a jẹ láàárọ̀ tá a jẹ lọ́sàn-án kò tó wá jẹ láàárọ̀ àtọ̀sán débi pé yóò ṣẹ́kù dálẹ́ mélòó nù wa lórógún fílẹ̀ dánmọ́ iṣẹ́ tá à ń ṣe bá a ti ń jẹ bá a ti ń paná là ń nà tán nítorí kò tó lẹ̀ débi pé yóò ṣẹ́kù gbogbo nǹkan porúkúmuṣu bá a ṣe wá ń wọlé là ń fìjọba kan yí kan bá a bá níjọba kan ò gbè wá bíjọba mi bá dé èyí tá ò tún rí bẹ́ẹ̀ ó dùn ìtó ń bọ̀ lọ. sọlọ́hun ní bínú sí wa ní nítorí tẹ́lẹ̀dùmarè ń bá bínú yọ̀mọ̀ tabara lé tabara oko àmọ́yé èèyàn tí ọ̀bá mọ bí ẹ̀ṣẹ̀ ti wọ́ wá yóò pinya nínú ẹ̀wù yà ìyà tí ń jẹ wá lónìí yìí mélòó nu wa ló lè survive present situation tá a wà yìí bọ́ ọ bá ń gbé yàrá pàjá tó fẹ́ dóṣòdì èlò lówó ọkọ̀ láti yàrá pàjá dóṣòdì láti Kòròdú dé Kétu èlò lówó ọkọ̀ láti Bẹ́gà dé Bàfò èlò ní owó mọ́tò tá a bá wá ní àwọn tó ń travel láti Èkó dóṣogbo 6,500 dákun irú ọjà wo ló wá rà èrè wo ló fẹ́ jẹ bọ́ ọ bá wà nílùú òkèèrè tó wò pé kò kàn mí bọ́ ọ bá ń fi 100,000 ránṣẹ́ sí ìyá àti bàbá rẹ lọ mọ̀ wípé owó yìí gbọ́dọ̀ lékún nítorí owó ò ní value mọ́ bọ́ ọ bá gbé Corolla tó ṣe pé tó o bá repo 5,000 sí ọkàn rẹ balẹ̀ tó o bá fẹ́ fúlù táǹkì ní ìsìn ó repo 42,000 naira 42,000 naira 4 àti èjì ní o wàá sọ fún mi báwo lèyàn ṣe ní máa mí kalẹ̀ lódòdì ẹ lọ kọ sílẹ̀ tá a bá gba báyìí lọ láàrin oṣù méjì sí ẹ kàn rí pẹ́lú omi rìn lọ ní pópó ó sì mí kalẹ̀ ó sì kú. lọ bí mi kí ló pa depression àti frustration ni o. population èèyàn tí ó padà ní BP
lórílẹ̀‐èdè tá à ń lò lọ lọ́wọ́lọ́wọ́ yìí tí ó bá fi di August September tá a bá wà tó ṣe sí BP ó pọ̀ mélòó nu wa ló lè bóyá kì í pòun ní $500,000 account. A cement is sold for 5,700. Ìrẹsì, ráìsì 45,000, 43,000. Ní dédé owó tá a fi ń ràgbò kó mọ́. Ráìsì ti di 40,000 plus. Ori, you bring orders without seeking the audience of the people. And we say we are in democracy, government of the people, by the people. Bọ́ ọba ní òkan lọ́mọ yìí pé ilé lábọ̀ sí mi oko ó padà wá lẹ́jọ́ kan. Ìwọ náà fẹ́ iṣẹ́ tó ń ṣe lọ́hùn ó fẹ́ fowó ránṣẹ́ sílé ó fẹ́ kọ́lé. Lọ́mọ wípé 3 bedroom tí wọ́n fi 8 million kọ́ tẹ́lẹ̀. Lọ́mọ yìí pé tó o bá fẹ́ kọ́ 3 bedroom ní ìsìn lọ ní 15 million lẹ́gbẹ̀ẹ́ kan. 15 million lọ ní lẹ́gbẹ̀ẹ́ kan tó o bá mọ̀ pé o fẹ́ dáwọ́lé 3 bedroom. A bag of cement is 5,700. Bag of cement. Ráìsì. Èèyàn mélòó ni ó pòdé báyìí? Èèyàn mélòó ni ó béèrè ara wọn? Then don't let us be sentimental. Nítorí ethnicity àti sentimental máa ń dà wá láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ethnicity ní terms pé ọmọ wa ló wà ńbẹ̀. Kò fẹ́ jẹ́ ká sọ̀rọ̀. Ethnicity wípé èèyàn wa ló wà ńbẹ̀. Ẹ má jẹ́ á sọ̀rọ̀. Ethnicity wípé ṣe báwọn èèyàn wa kan mọ̀ jẹ́ ńbẹ̀. Kò fẹ́ jẹ́ á sọ̀rọ̀. Wá mọ̀ wípé iná là ń dé mọ́ra. Orí àìsàn ní pariwo mi síta kí n fi ọ́ lẹ̀. Dé mi mọ́ra kí n pa ọ́. Ẹ lọ mọ̀ wípé tọ́tàmù láwà yìí. Gbogbo wọn tó ń san 200,000 lórí school fees ọmọ rẹ. Lọ mọ̀ wípé next time lọ múra 300 plus. Owó school bus yóò lékún wọ́n fowó kún àwọn òṣìṣẹ́. Lọ mọ̀ wípé Ọlọ́run má jẹ́ kí gbogbo owó padà fi ọmọ sí jẹ́ ní òsinmi. Àwọn school ní pákó kóríwó má dá wa padà sẹ́yìn. Oríwó dá wa padà sẹ́yìn. Àmọ́ ìṣẹ̀dá orílẹ̀-èdè yìí àtàwọn olórí ibẹ̀ ń dá wa padà sẹ́yìn. We are moving in poverty circles. $5,700 lèmi rà náà ṣe ṣe brother mi là wà ní $5,850. Nítorí tá a bá mọ sọ́bà ẹlòmíà rò pa exaggerate. Lálẹ́bí mi níjẹta ló pè mí. Ó ní Mr. Shina àti fowó kún owó lé o. Mi ò lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé bíjọba ṣe impose owó epo àti gbogbo nǹkan lé wa lórí lójijì bẹ́ẹ̀ náà ni àwọn náà lè impose nǹkan lé wa lórí. Everything have been bastardized. Federal universities táwọn ọmọ ẹni tí ń rọ́wọ́ ọrí díẹ̀ wò pé káwa náà mọ rírọ́ mọ tá a bá lè rán mọ ní state university àbí private universities. Owó wọn fò fẹ̀rẹ̀ kò fò kéékèèké ó fò sórí.
ṣé gbogbo àwọn ọmọ wa ní ìsìn ṣé wọ́n kàwé báyìí? Public school kò sí facilities kankan. Orí tẹ́yìn ó bá gbà kan lọ́wọ́ èèyàn ẹ kọ́kọ́ fún ní nǹkan ni. Owó oṣù àwọn òṣìṣẹ́ kò tí ì rú gọ́gọ́ sókè. Ẹ gbówó lọ́wọ́ epo. Nínú owó táwọn ènìyàn ń gbà náà ni wọ́n ti máa wọ ọkọ̀ lọ bí iṣẹ́. Báwo ni wọ́n ṣe fẹ́ survive? And aside that, àwa tá a ṣiṣẹ́ ìjọba báwo la ṣe fẹ́ live? Orí ẹ̀yin ìyàwó àkókò yìí lọ ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ o, nítorí yóò máa débi ìkanra bí ìkanra. Yóò máa débi ìkanra bí ìkanra. Ọ̀pọ̀lọpọ̀ bá lé lé lákòókò yìí. Ìwọ ìyàwó ni o fọgbọ́n gbé o. Ìkanra yóò máa wà nínú ara o. Titus ẹyọ kan 2,000 naira ta ẹja Titus. Kò sì sí lábẹ́ bó tilẹ̀ wù kórí tẹ́ ẹ bá bímọ méjì ẹ̀ẹ́rẹ̀ja méjì 2,000 times 2 that is 4,000. Ẹ̀ẹ́rata ó kéré tán ẹ̀ẹ́rata 1,500 that is 5,500. Ẹ̀ẹ́rẹ̀po pupa àbóròró bóyá ẹ̀rẹ̀po 500 that is 6,000. Ọbẹ̀ ẹjọ́ méjì 6,000 naira lẹ́ẹ̀fì sí tẹ́ ẹ bá manage ẹ̀. Tẹ́ ẹ fẹ́ ṣe ní kóru gọ́gọ́ kò tí ì sí sẹ̀mó. Wá bí mi kí ni source of income sí wa lójúmọ́? Tá a bá wí tán wọ́n ní àwọn tí ò fẹ́ràn aṣíwájú ni. Rárá, ẹ jẹ́ àjọ wò, put it in your senses. Ọmọ tó ń lọ léèwé èlò lẹ fẹ́ fún pé kó máa fi jẹun? Èlò lẹ fẹ́ fi ra provision lọ fún ọmọ tó bá lọ school? At least ẹ ra half bag of rice 22,000. Ẹ ra sẹ̀mó pé ọmọ fẹ́ lọ school ní ìsìn ẹ kọ́kọ́ ya 150 àbí 200,000 left lọ́tọ̀ wípé owó tẹ́ fi ra provision fún. Tí ò ní àjàtàrí wá bí mi báwo ni ara òṣèré ní aráàlú? Kò tí ì le tó báyìí àwọn èèyàn bẹ́ sódò. Kò tí ì le tó báyìí àwọn èèyàn pokùnso. Kò tí ì le tó báyìí single mother pọ̀ ń gbòòrò tó bá bí pé kí ló dé á ní kò yé òun ọkọ òun kankanra ni. Orí àti ìrí single mother. A rí single motherses. Single motherses. Nítorí ìkanra tí ó máa wà lára baálé ilé mi lásìkò tá a wà yìí. Bíyàwó bá béèrè kinní kan tí ò bá lè yán bàkáànì. Nítorí àkọ́kọ́ ìlàjì mọ́tò ìlàjì ẹsẹ̀ ló fi rìn wálé. Ìyàwó ń ta provision. Èèyàn mélòó ló ráyè fọ́mọ rẹ̀ 500 pé lọ ra bisikíìtì mọ́? Tàbá ní èlò lòun gan pa látàárọ̀. Orí orúgbó bọ̀. Bàbá wí tán. Àwọn kan ní ọ̀tá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Let's be realistic. Gbogbo èyí tẹ́ ń sọ̀rọ̀ yìí iná ń doyín lára yín náà mọ̀ ní kò ṣeé sọ ní. Mélòó nu yín lọmọ rẹ̀ lè gbé mọ́tò rẹ̀ jáde ibi ti tẹ́lẹ̀ tó ò ní gbá etí ẹ̀? Mélòó nu yín
ni driver kan lè ní dáàdì mò ń bọ̀ mo fẹ́ sáré délé mò ń bọ̀ tí ó gbé mọ́tò ẹ̀ fún tí orí driver yẹn ò ní burú. Mélòó nu yín ló lè kówó epo fún driver mọ́ pé lọ rí epo sínú mọ́tò tí o ṣe pé gbàtẹ́ bá jọ ń jáde lẹ́jọ́ rà wípé jágbọ́ ọmọ aburú tó fẹ́ ṣe wá. Mélòó nu wa la nìkan jẹnẹrétọ̀ láti dọ́tọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ní ìsìn. Mélòó nu wa ló lè kan jẹnẹrétọ̀ epo 5,000 naira ò lè kan jẹnẹrétọ̀ mọ́jú. Epo 5,000 kò lè kan jẹnẹrétọ̀ mọ́jú. Àwa láàdẹ̀ láàpláàni láàní layout yìí. Ooru ventilation ló pọ̀pọ̀lọpọ̀. Ẹ kàn rí pẹ́lú omi sùn kò jí mọ́. Ẹ kàn rí pọ̀pọ̀lọpọ̀ wọnú mọ́tò láàrin mọ́tò sórí kodò báyẹn bí sì ti fò lọ. Ẹ kàn rí pẹ́lú omi ó máa rìn lọ ní títì yóò sì máa dáṣọ̀. Ẹ kàn rí pé ọ̀pọ̀lọpọ̀ yóò sì dolòṣì. Nítorí ìwọ̀nba tó ń pa tẹ́lẹ̀ tó ná ìwọ̀nba tó kù lọ́wọ́ rẹ̀ níbo ni kò tì í bọ̀. Mélòó nú àwọn olówó yìí ló ti fowó kún owó dírẹ́fà wọn. Mélòó nú àwọn olówó yìí ló ti fowó kówó gateman. Mélòó nú wọn ló ti fowó kówó domestic workers. Àmọ́ bí òtún tètè dé láàárọ̀ ẹ̀ tún láyé náà ni owó yóò sì tó ná tẹ́lẹ̀. Irú iṣẹ́ wo ló fẹ́ máa ṣe for instance òun gbọ́ 100,000 lóṣù. Owó mọ́tò 500 lọ láàárọ̀ 500 bọ̀ lálẹ́ 1,000 times 30 that's 30,000. Kò wá ní burúburú àwọn ọmọ àtìyàwó wọ́n jẹun 1,500 àbí 2,000 lójúmọ́. Wàá ṣírò 2,000 times 30 that is 60,000. 60,000 plus 30 that is 90,000. Ìwọ bá ní ilé kí ló kù. Ẹyẹ fàyè ni wá lára. Ẹbí abẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù ìdájọ́ Ọlọ́run ọba mi kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. Bàbá sọ̀rọ̀ báyìí. Government of the people by the people, that is why we have democracy. We have freedom of speech. That is why we can make a propose and protest and ask that you are not contented with this. Mélòó nú wa ló lè gbọ́ ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ àbúrò sọ́dọ̀ níbi táyé dé dúró lẹ́nìí. It's going beyond imagination. It's going beyond what our mind could accept. A sì gbọ́dọ̀ wí, a gbọ́dọ̀ sọ. Ẹni yìí ní 2,000 làwọn ná every day go and come. Ẹ wá ṣírò 2,000 times 30 that is 60,000. Èló wà lówó oṣù àbélò lẹ pa lójúmọ́. Èló lè rè tẹ́ ń jẹ lójúmọ́ kódà kó ṣe pé ẹ jẹ́ businessman àbí trader. Orí àgbàpè láti jáwọ́ pé ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí, can we survive it?
ẹ fẹ́ fún wọn palliative 10,000. Kí ni 10,000 náà nínú ìgbésí ayé mi àti ẹ? Every month ṣírò wípé òun lo data 1,000 every 3 days. 3 divided by 30, that is 10,000 wà nílẹ̀ tó fẹ́ fi ṣe data lóṣù kan. $10,000 yẹn kò káwó data lásán. 10,000 yẹn kò sanwó electricity wípé káfíra prepaid card. Why don't you join these monies together and reconstruct our refineries? What is the essence of the Dangote refineries? Mr. Adesola ní àdúgbò àwọn kò síná almost a year. A sì gbọ́dọ̀ wí, a gbọ́dọ̀ sọ. Nigeria, your children are crying. Ẹ̀yà dúdú Ọlọ́run fún wa ní làákàyè. Gbogbo làákàyè tọ́lọ́run fún wa. People have been running helter-skelter to another country for a better life. Inú country ẹni wọ́n tún wá explore. Most of the good doctors in the world, they are from Nigerians. We have the products, but nobody to implement or utilize the product, and it's being used useless. Àmọ́ ajẹ́dá kan tó máa wà sentimental, tribalism, religion ló ń kó bá wa. Lákòókò yìí ṣó yẹ kí wòlíì kan tún mọ sọ pé Olúwa o, mo ń wo ẹnìkan ìyanu ń bọ̀ wá nú ilé rẹ̀, báwo ni ó ṣe wọlé lákòókò yìí? Ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Ẹ̀fọn jẹun nú ilé, ó ṣe lórúkọ Jésù kẹfọn lọ, àdúrà kọ́, fleet àbí rédíò àbí kọ́ìlì ni wàá tàn. Àdúrà kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Nínú kọ́ńtì tó ṣàdúrà jù, ajẹ́ kan, ibi tí Christianity ti wá, wọ́n yìí lọ sọ every Friday tó wá. Ibi tí Islam ti wá, wọ́n yìí lọ tààjùdì kan lọ àsàlátù Sunday tó wá. Dubai àsàlátù kọ́, wọ́n implement ẹ̀ ní ètò ní. Orí tá a bá ní ká máa sọ yóò máa dùn wá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run má jẹ́ ká pọ̀lọpọ̀ ọmọ di drop out látàrí ibi tá a bára wa. Orí àkọ́kọ́ gbogbo ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀, àkókò yìí bẹ̀rẹ̀ gbé tiẹ̀ kémi náà bẹ̀rẹ̀ gbé tèmi láwà. Bẹ̀rẹ̀ gbé tiẹ̀ kémi náà bẹ̀rẹ̀ gbé tèmi láwà. Gbogbo ẹni tó fẹ́ pè yí pé sórí èlò kan bẹ̀ ń, orí ó ti yàtọ̀ o. Ẹni tó fẹ́ tọrọ ẹgbẹ̀rún 5 lọ́wọ́ ẹ̀, 100,000 tó wà ní àkáǹtì ẹ̀ kò tí ì yé bí ó ṣe ná o.
kóńkó jábélé lóníkàlùkù wà lákòókò yìí. O gbádùn ọ̀rọ̀ mi bó o bá pe bọ̀dá rẹ torí oko òun padà má gbé ṣépè sí má bínú o. Kọ́kọ́ lọ mọ̀ pé owó oṣù àwọn ọmọ ẹ̀ ti ráìsì wọn fowó kówó oṣù ẹ o. Lọ mọ̀ pé owó ilé tó san ti di ẹ̀kúnwó. Mọ́tò tí bọ̀dá rẹ̀ ń lò epo tí ó máa rà sí ti di ×2. Táyé 10,000 bá yọ fún ọ lọ́dọ̀ bọ̀dá rẹ̀ tó bá fún ọ lóṣooṣù àfi kó o pè kó o máa dúpẹ́ o. Nítorí approximate tó bá yẹ pé 300,000 ní bọ̀dá rẹ̀ ń ná lóṣù tẹ́lẹ̀ ó ti di bí 700, 750 o. Nítorí owó sùn àwọn ọmọ ó ti gbówó sókè, owó ilé tó ń gbé tí ò bá ti kọ́lé ó ti gbórí sókè, welfare jíjẹ múmu oníkìlọ̀ ṣubú tẹ̀wọ̀n. Mélòó nú èèyàn ni ó wáyàn wálé nísìlẹ̀ dáná fún? Èèyàn mélòó ni ó wáyàn délé nísìn tẹ́bí pé kí lẹ́ jẹ? Èèyàn mélòó lẹ́fẹ́ bí pé ẹ káàbọ̀ kí lẹ fẹ́ jẹ? Àfẹ́ni tó bá fẹ́ sùn nìkan ló kù. Ṣùgbọ́n ọ̀rẹ́ tó kàn yálé tó ń padà lọ ó níwulẹ̀ bí pé kí lẹ jẹ ìyàwó tiẹ̀ náà mọ̀ kó yẹ kó dáná kalẹ̀ fún. Gbogbo ẹni tí ò láhun tẹ́lẹ̀ orílẹ̀-èdè yóò padà kọ́ wa láhun. Nítorí wípé ohun tó ń bẹ lápò tó ná. Ọlọ́run mọ̀jì ò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yóò padà divorce. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àsìkò faradà láwà yìí. Orí gbogbo owó ológe ìyà ológe òfò tolókì ń jóṣù kẹ́gùn ẹja pala kíká tolókì ń jẹ́ àsìkò rèé lọ ọmọ bí wọ́n ṣe ń jẹ́ o. Nítorí gbogbo nǹkan ti ní kí ló ṣubú tẹ̀yìn. Orí management wa gbọ́dọ̀ pọ̀ sí. Gbogbo wọn tó lọ lè súnmú ooru pé màá jẹ́ àwọn òde fún àwọn ọmọ lówó kan repo ẹjọ́ dájú wa tẹ́ ẹ bá ti bọ̀ ẹ̀rẹ́po bọ̀. Epo 15 2,000 mọ́júmọ́ o. Tẹ́ ẹ bá fẹ́ sùn képo tí ẹ gbé yín wọ bí 334 lóru ẹ gbọ́dọ̀ repo 5,000. Bó láyé dájú yìí ṣe fẹ́ tẹ̀síwájú. Sórí pé gbogbo ẹ̀ ìgẹ́ta síbí. A fi nọ́mbà lẹ̀ láti jẹ́ káwọn èèyàn pè wípé ìlú lè kókókó kí ló tá a lè ṣe sí. Ṣé sísẹ̀mù yìí tá a wà yìí ọ̀nà wo la lè fi bọ́ńbù ẹ̀ àbí kí lọ́nà àbáyọ gan? Mo ń wà kàn bí. Surplus on the mix. Ọmọdé ẹ̀mọ́ máa ń bá sẹ́rẹ̀ lọ bí sẹ́rẹ̀ ń tẹ́wà lọ́rùn ní gbogbo ọmọ Oòduà wí. Sunday Igboho ẹ̀gọ́ pé ń gbóyìn mọ́nà oyin ti lánà tẹ́lẹ̀. Iṣẹ́ tá a fi rákúnnú mọ́ òun ni kó jẹ́ bọ́. Iṣẹ́ tá a fi rákàlà òun ni kó jò fún èèyàn. Èèyàn táwọn ráníṣẹ́ yàtọ̀ sẹ́ni táwọn ráníṣẹ́ máa ń bá sẹ̀rẹ̀ lọ́mọdé ẹ̀ mọ́. Ṣòbí látọ̀run ló ti yọrí jagunjagun wá sáyé o. Ọ̀jagun ni kó tó wá sáyé. Ọmọdé tún jí. Orí nọ́mbà tá a pè sí rèé 07086501722. Ọmọ Yorùbá yàrá lè o yàrá lè.
hello. Hello, bàbá alága ẹ̀pẹ̀tù náà ta o. Ọlọ́run ṣètò ẹ̀ sà. Kẹta, mọ́nítọ̀ ẹ wo Nàìjíríà tó ọlọ́wọ́ bá wa tó Nàìjíríà ní o. Láti bo lẹ ti ń pè wá sà. Nàìjíríà ó ti lágbára gòkè ẹ̀jẹ̀ sọmọ́ báyìí. Láti bo lẹ ti ń pè wá. Láti Ìlọrin la ti ń pè yín. Ó yẹ káyé ó dẹrùn díẹ̀ nílọrin béèyàn bá ti bọ́ sínú oko kó mú ṣu ìlú òkè ní àbí nǹkan tún wọ́n gbọ́. Wàrà náà ṣe kọlù mọ́ lọrin. Òtí gbogbo ẹ̀ ó ti lágbára ó ti le gan nídìí o. Èlò ni wàrà ní ìsìn lọrin gan fún rẹ̀ èlò ni wàrà. Kò jẹ́ fẹnu tán kò sí rà mọ́. Ọlọ́run ò ní fi wálẹ̀ o. Àmín ẹ ṣé sà adúpẹ́ o. Ẹ kó ètò náà sá o. Yes sir. Yes sir. Orí wọ́n ní wàrà gò ṣe é rà. Hello. Ẹ káalẹ́ sà. Yes ẹ káalẹ́. Ẹ káalẹ́ ẹ kú ètò. Ọlọ́run ṣètò ẹ̀ sà. Ẹ káalẹ́ ẹ kú ètò. Yes sir. Ìtẹ́rí àwọn kọ́ńtì ó tó lágbára rẹ̀ wípé kò sí kẹ̀kẹ́ tó ń ṣiṣẹ́ mọ́. Tí kẹ́ ọ̀bá wà tí kẹ́ ìjọ tèkè àwọn ìkẹ́ tí wọ́n lọ́kọ́ ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀ nílùú. Ṣùgbọ́n ara ni àwọn èèyàn bẹ́ẹ̀ ń sọ́pà ní. Àwọn nǹkan tí wọ́n fẹ́ jẹ́ ó ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀. Yóò padà ṣẹlẹ̀ because revolution wọ́n tó kọ lẹ́tà sí jẹ́jẹ́ sí ẹ̀. Because ẹni tó rí balẹ̀lé tó rí owó tó fi ń fún ìyàwó tẹ́lẹ̀ tó wá di pé ó ń lọ síbi iṣẹ́ ó ń dé ó mọ́ rárá tí wà láàfin ẹbí. Tọ́lọ̀ kẹta ló wá nílùú èdè because ìkẹ́ ti tàjẹ́ kọjá àrà. Kò sí mẹ́ta yà kẹ́kẹ́ tó lè débẹ̀ tó lè ṣe. Ẹbí Tinubu náà ń pariwo kó débẹ̀ kó débẹ̀ kó débẹ̀ rẹ̀ bàbá ló ti débẹ̀ tí gbogbo ẹ̀ lórí kó ṣe rí. Lọ́wọ́ kẹrẹ wa lọ́wọ́ ni kọ́wọ́ ń ṣàánú wa gbogbo àgbò lọ́wọ́ àwọn ìjọba nínú ìṣòro náà. Láti ìlú wo lẹ ti ń pè sà? Àti Ìbàdàn mo ti ń pè. Èlò ni mọ́tò láti Ìwó road dé tógèètì. Láti Ìwó road dé tógèètì. Dé tógèètì báyìí wọ́n gbé ní 200. 200 èlò náà ń gbé tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ àti 100 naira wọ́n ń gbé tẹ́lẹ̀ 100 naira. Ó rà pé kí gbogbo àmọ́ kó wọn bàdàn Ìbàdàn dùn gbé nù. Ìbàdàn rọrùn bẹ́ẹ̀ owó ọkọ̀ ti fẹ́ gbẹ̀mí èèyàn láàrin. Yóò rọ ọlọ́run. Lífì làwọn èèyàn wájú báyìí tí wọ́n ẹ̀dá fún ẹgbẹ́ wọ́n rìnsẹ̀ díẹ̀ wọ́n mọ mọ́tò díẹ̀ ni. Báwo èèyàn ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ náà nù wọ́n rìnsẹ̀ díẹ̀ wọ́n wọ mọ́tò díẹ̀. Wọ́n wọ mọ́tò díẹ̀ ni bó ti gbà bọ́rọ̀ bí ti gbà ní ìṣe ní ẹ̀ kódà gẹ̀rẹ́tọ̀ kò ní tẹ̀ kẹ́yìn tó tan jẹ́jẹ́ yìí ó rò pé mi jù. Ó ràn wá lágbára ọ̀rọ̀ burúkú òun ẹ̀rín. Owó ilé. Kódà ètò ilé kọjá agbára láàrin ọpọlọ ó ṣàánú wa ni. Owó iléèwé àwọn ọmọ wa ń kọ́ báyìí. Ṣá? Owó iléèwé àwọn ọmọ. Àwọn òtí ẹ̀ sí àwọn òtí ìjà máa rí àwọn òtí máa rí o torí ọ̀rọ̀ mi náà òtí ìjà máa rí o. Ẹ tètè wá kan ṣe o ẹ tètè gbé ẹ mú sátidé kan o ẹ mú sátidé kan. Yóò rọ̀ dà kò sí wàhálà á ti sọ́kẹ̀ wá gbọ́ ọlọ́ọ̀sán. Ó wà lágbára yẹn sà. Orí ẹ lọ́dọ̀ọ́bìnrin pọ̀ ń ta gbogbo àwọn dáàbì wa tó yẹ ó ti gbéyàwó sílé ni wọ́n sọ fún yín pé kò rọrùn. ilé lálejò ẹja fún ẹja dájú wálé o. Àgàgà yìí lè. lábọ̀ sínú bẹ́ẹ̀ dáwọ̀ ẹja dá. Nọ́mbà tá a máa pè sí ni 07086501722. dáwọ̀ ẹja dájú wálé. àgbàdo tí ó wálé ń lọ́dún rẹ̀ lẹ́bọ̀ dáwọ̀ ẹja dájú wálé. ọlọ́mọdé tí ó wálé olùrà rẹ̀ lọ́kùnrin rẹ̀ dáwọ̀ ẹja dájú wálé. Orí ó lágbára púpọ̀ gan ni o. wálé ń lọ́dún rẹ̀ ló bá àgọ́ rẹ̀. Àkókò yìí obìnrin kan ò gbọdọ̀ ní baálé rẹ̀ lára. wọ́n lọ sáyé kò ní gbé wa lọ́wọ́. Orí wọn tó o bá rí
bá lé tó tiẹ̀ ń fi tọ́rọ́ kọ́bọ̀ lẹ̀ lákòókò yìí má ní lára ọ̀rọ̀ a máa pẹ́ ẹ̀ tiẹ̀ ni. tó o bá ń gbọ́ kinní kan dagboru ó lè da gbogbo ẹ̀rú nítorí it's not an easy task. Nigeria was once a country where our parents were born in a place of joy and pleasure. Nigeria has turned to a dead nation. Nobody is able to eat 3 square meals a day. Èèyàn mélòó ló lè sọ pé oúnjẹ mẹ́ta òun pé lójúmọ́ mọ́? Èèyàn mélòó ló lè ṣe bẹ̀tán tí ò ní àbá láìsí ẹja jọ sáré jọ oúnjẹ yìí? Kódà ó ti di pé bọ́ ọba fẹ́ jẹun kó owó yán pé sẹ́yìn ò wá. Nítorí ó ti kọjá kó o fẹ́ jẹun fẹ́ ránjẹ fún yẹn. Àbúrò yín bá pè é sáké ọ̀rọ̀. Nítorí 5,000 bá pa ọkọ òǹlé láti lé pé ẹja lọ bí iṣẹ́ tó ò bá tà kò sáké kó o lè ránjẹ fún yẹn. Gbogbo ìyá àbúrò lẹ́yìn mi ẹ̀dá kò ẹja dárí wálé o ẹ̀wá gbọ́ wéréwéré lágbàdẹ orí àgọ́. Ọlọ́run o. Ìwọ lọba tó pa Ísírẹ́lì mọ́ lọ́jọ́ kìíní àná. Bẹ́ẹ̀ni òwe ńlá ní pa fún mi. Orí ẹni bá lóye òun kíní kan ti dàrú nílé télọ̀. Olúwa ò pẹ́ lọ. Ẹsẹ̀ ti dàpọ̀. Olúwa ò pẹ́ lọ. Prọfẹ̀sà Bọ́lá Ọ̀dẹ́gbà. Orí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́mọdé di drop out. Ọjọ́ ọ̀pá mi ò nàgbà. Ibi tá à ń bọ̀rọ̀ bọ̀ yìí olóńṣó pọ̀ sí i. Báwo ìyàwó máa lọ lára? Single mother ó pọ̀ sí i. Wọ́n bá wọ̀ sùn nínú òkò níbo làwọn ayé lọ́gán. Àwọn bàbá wa tó dábẹ̀ wọn lè lóko. Orí àwọn ọmọ tí ó mọ̀ mu dúrọ́ọ̀gì ó sì pọ̀ sí i. Bí wọ́n bá fi. Àwọn èèyàn tí ó ní BP ó pọ̀ sí i nítorí depression ó wà. Bí kí wọ́n bẹ́ wọn lára lọ. Kí wọ́n láwọn ẹgbẹ́ sọ̀rọ̀ lẹ́yìn òòrùn ẹ̀ dáadáa. Ẹni bá rí bẹ́ẹ̀ kọ́ lórí ìwọ pọ̀ abámọ̀ kó dàjẹ́ sẹ́kù mọ́ bọ́yàn mẹ́wàá lójúmọ́. Orí. Ọmọ ìpè àpò ráìsì ti di 45,000 naira. Ìfàsókè mọ́ àwọn ìyá rẹ̀. Bàbá wí tán ó ní wọ́n tako ìjọba Tinubu ní. Àwọn ọ̀nà olójú bíi tí wọ́n ti lè ṣe àgùnbánirọ̀ náà tí wọ́n. Bàbá mọ̀ yìí pé kọ́mọ́bùjọba Tinubu mọ́ ọ̀bá sì mú àpò ráìsì bíi 1 million kó o pin fáwọn èèyàn káàkiri. Kọ́ fi gàrí tẹ àtẹ̀wà. Bẹ́ẹ̀ni rẹ̀ bá gbé ṣírò 45,000 times 1 million. Wọ́n jẹ́ àwọn nǹkan ní báńdíìtì síbò ni. Bàbá rẹ̀ lòmí ìyọ́mọ lẹ́nu fatafata. Kàrífùlà ní ẹ̀sán wọ́n tún wọ́n. Orí èlò la fẹ́ máa fáwọn òbí wa lówó oúnjẹ báyìí. A ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ la ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ o. Wọ́n mánéjà àti tó ń jẹ 500 naira tẹ́lẹ̀ bó wọ́n ṣe máa jẹ́ báyìí. Èlò ni wọ́n ń gé ògúnfe ládùúgbò yín tẹ́lẹ̀. Lọ́mọ wípé gbogbo wa Ọlọ́run mọ̀jà máa jẹ pọ̀n mọ́. Nítorí yóò ta kókó gan ògúnfe ò ní ṣe é jẹ. Ẹja dárí wálé. Orí sẹ̀mó tí wọ́n pọ́n ní 100 naira tẹ́lẹ̀. Ṣebí àjàgà ilé ìlànà kò tẹ́wà lọ́rùn rárá. Ikú ti kò lùgbẹ̀ ìhòòhò ìlànà máa ń wọlé lórí ìgbà tí wọ́n bá pa wá náà. Akẹ́kẹ́kẹ́ ayáyáyá o. Sẹ̀mó tí wọ́n pọ́n ní 100 naira tẹ́lẹ̀. Àgùntàn lórí àwọn kíni. Ó dà pé yóò di 200 àbí kó di 300 o. Àgùntàn lórí àwọn kíni. Ṣébẹ̀ ló ti wá jẹun ló ti pèèyàn kan pé ẹ jẹun sí mi lọ́rùn. Ṣéla àwa ẹ̀já rẹ̀ lé. Adákan ẹ̀já rẹ̀ lé. Kódà Ọlọ́run jẹ́ káwọn oníbàárà ó tà mọ́ nítorí à ń regbó ọ̀dájú. À ń regbó ọ̀dájú báyìí o. Ẹni bá láyà ó tẹ̀lé wa ká lọ ẹni tí ọ̀bá láyà ó padà sẹ́yìn. Nítorí ó lágbára pọ̀. Àkànbí orí ìlú lé. Orí bàbá wa kan kọrin kan lọ́jọ́ kìíní àná wọ́n ní amọ̀nà tètè máa bọ̀ o amọ̀nà tètè máa bọ̀ wá. Ayé ń dàrú o amọ̀nà tètè bọ̀. Ayé bàjẹ́ o amọ̀nà tètè bọ̀. Lásán ni ìjà òòsà ti pèrà rẹ̀ lóbi ìmùlẹ̀ ìjáre lé. A ní nínú àwọn tí wọ́n ní ẹja dìbò fún lágbájá bàyẹ̀ ẹja dìbò àwọn gan pariwo. Ìfẹ́ play voice note tí wọ́n ní. Bàmí ọ̀jájá ẹ̀dá pẹ̀ ìjáre
Ori, we are all in it together. Bọ̀bá wà nínú òkèèrè àfi tó bá máa fowó ránṣẹ́ sáwọn òbí rẹ̀ lókun. We are all in it together. Ori, $1,000 tí òjò lódún yẹn tó o bá ṣe tán o mọ̀ pé nǹkan tó o fẹ́ fi rà Nàìjíríà ò ní túmọ̀. Sọ̀mọ̀ pé wọn náà fẹ́ kọ́lé sílé. Orí sìmẹ́ǹtì ti di 5,008. Èmi rà ní 5,700 last week. Èèyàn kan sọ mi kó ti di 5,800. Equivalent pa àná 6,000 tó lọ́kadà bá bọ́ gbé. Sìmẹ́ǹtì ẹyọ kan. Àjọ wà náà ni kò ń gbólówó nù. Ṣebí ọ̀sánwó lé ìyá rẹ̀ àbáwọn àbúrò rẹ̀. Àjọ wà náà ni kì í gbólówó nù. Àkàbí mo fẹ́ máa ń fèyí ṣe lọ. Nílò ẹja tó lọ tí òde sàlẹ̀ omi ànílò lọ kọ̀ọ̀kan tó lọ tí òde sàlẹ̀ omi. Àkàbí Mr. Wisdom ń gbogbo lẹ̀ kílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kí mi fún tìyá wa. Ìyá wa Miss Adéyẹmọ Adéníyì. Iwájú tí wọ́n dojúkọ kó má ṣòro ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà làwọn ọmọ kò ní bàjẹ́. Ikú apẹni à ń pè ikú apẹni tí í pe ni. Kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní rọ̀run. Ọ̀run dẹ̀dẹ̀ má sunkún mọ́, gbogbo wa là ń bọ̀. Bẹ́ẹ̀ kan ò ní lọ irọ́ ni. Gbogbo wa lápadà dẹni àkọlẹ̀ mi. Iṣẹ́ tó o bá ṣe lókù. Aburú tó o bá ṣe àwọn èèyàn ó sọ. Ọba tí ó ṣẹ̀san kò sì ní kú òun bẹ́ẹ̀. Àjogún fátólóhùn ò ní kú mọ́ èèyàn tó ní fọ́ òun dà ó ti kú ti lọ. Gbogbo tó o bá ṣe lápadà wà rò lọ́jọ́ tó o bá kú. Èmi ò kú ìwọ náà dàbẹ̀ gbé. Àmọ́ Ẹlẹ́dùmarè kó jẹ́ ká dàgbà ká dògbò. Àdàbẹ̀gbé tọmọ wọn mọ̀jú wa pé dádì tá ò ní lè dín kan. Àwọn àbúrò wọn mọ̀ pé bọ̀dá mi bọ̀dá ò gbọ́n kankan mọ́. Àwọn ọ̀rẹ́ rẹ tó bá ń bẹ láyé wọ́n pè ọ́ pé ọ̀rẹ́ kò ní sìn kankan mọ́. Lọ́jọ́ tí a dà tọwọ́ wálẹ̀ tí gbogbo ẹ̀ ó lọ. Lọ́jọ́ tá a bí wa gbogbo wa la juwọ́ wálé ayé lọ́jọ́ a sọ gbogbo ẹ̀ lẹ̀. Gbogbo mo fẹ́ kọ́lé kan kàbìtì tẹ́nìkan ọ̀kọ́ rí láyé. Gbogbo mo fẹ́ kọ́lé kan tí ó dàbí ààfin ọba lọ́jọ́ kú bá dé ìmúlẹ̀ mú òfin ní gbogbo gìrìgìrì owó ọ̀hún rẹ̀. Àkànbí ó dàbọ̀ mo kí gbogbo wa. Mo dúpẹ́ o, ó dàbí mi náà kọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ tí kìmí tẹ̀yìn mi lọ́dọ̀ ẹ̀gbọ́n pé Mr. Wisdom you are super. Orí ẹ̀jẹ̀ ayé ọfà káyọ̀ tàfà káyọ̀ bí tó ṣe ọfà lọ́dọ̀ ẹ̀rọ. Ọlọ́run náà ní ká dá gbogbo ẹ̀ padà sí. Òun ló dé mi ní fìlà ìmọ̀. Ó sì rómi láṣọ gbọ́kùnbá làákà ìmọ̀ ìbọrùn. Mo lọ subscribe sórí YouTube channel mi. Ìyá wa Sarah. Ayadéyẹmọ nílé aládé kó. Ọmọ Sàngódé yìí láyọ̀ kú ọmọ àjọlùjápẹ̀ ọmọdé kọ́dẹ nílé gbére ìlú àjèsí ọmọ afẹ́mẹ́rin ní ọ̀tẹ̀. Ìbàrú ni wọ́n agbẹ́dẹ àsìgbọ́n tí wọ́n wí. Láyọ̀ kú ọ̀sàbí ni wọ́n ọmọdé kọ́dẹ nílé gbére àbí wọn òbí wa níbẹ̀ ni. Láyọ̀ kú ni wá. Ó dàbọ̀.